Tolúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀, ayé àti ohun gbogbo tí ó tẹ̀dó sínú rẹ̀, fún àwọn tó bá mọ̀ ọ́n pé Tolúwa ni ohun gbogbo. Olúwa ló nípò, Olúwa ló ní ọlá, Olúwa ló nílẹ̀, ṣùgbọ́n wá yọ̀ǹda ilẹ̀ yẹn fún àwọn èèyàn kan, bóyá lọ́nà kan tàbí kejì, bóyá wọ́n rà á, bóyá wọ́n jogún ẹ̀, bóyá àwọn ni wọ́n kọ́kọ́ settle síbi tí ilẹ̀ yẹn wà. Ìgbàgbọ́ wa ni pé oníkálukú ló ní orírun tiẹ̀ tó dẹ̀ ń ṣe àmójútó ẹ̀. Àwọn tí wọ́n máa ń gba ilẹ̀ onílẹ̀, a gbà wọ́n sí pé land grabber ni wọ́n. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ òní, mo kí yín káàbọ̀ sí iléeṣẹ́ Jugba Master Channel. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń subscribe sórí channels wa. Kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ onílẹ̀-èdè, àdúrà kan ṣoṣo tí màá gbà fún yín ni wípé ìdààmú ayé kò ní jẹ́ tiyín, Ọlọ́run ò sì ní dà yín láàmú. A wà fún òtítọ́ àti òdodo, àánú Ọlọ́run ò sì ní fi wá sílẹ̀. Yes, lórí tilẹ̀ yẹn, ilẹ̀ Yorùbá, orírun Yorùbá, àwọn baba ńlá wa ni Ọlọ́run jogún ẹ̀ fún. Wọ́n bí àwa abálẹ̀ Yorùbá láyé ni, a sì bá orúkọ Yorùbá láyé. Ṣùgbọ́n kinní kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe wà yìí, tó sì ń dùn wá dọ́kàndọ́kàn, kò kọjá àwọn tí wọ́n fẹ́ gbalẹ̀ wa. Bá a bá ráwọn tí wọ́n ń gbalẹ̀ tí wọ́n ṣòfin pé àwọn ẹni yìí máa ń gbalẹ̀ onílẹ̀, tí wọ́n sì ṣòfin pé ẹni ọwọ́ bá ti tẹ̀, ẹ gbé wá sí ìdájọ́ ní land grabbers láwọn ìpínlẹ̀ kan. Kí ló dé tófin ò lè mú àwọn tó fẹ́ gbalẹ̀ onílẹ̀ tí wọ́n sì ń pa onílẹ̀ oní nǹkan ní àkàtà ilẹ̀ tiwọn náà? Mò ń sọ nípa, mi ò ní gbogbo Fúlàní, ẹrú kan ní múdi búgba ẹrú, bó bá sì jẹ́ gbogbo wọn náà ni àwọn lóyé, pàápàá jùlọ àwọn darandaran tí wọ́n ń fi gbogbo ìgbà dá wàhálà lẹ̀ yìí, torí èmi ò fẹ́ mọ̀ yàtọ̀ láàrin agbésùmọ̀mí àti àwọn darandaran báyìí, torí ó fẹ́ jẹ́ pé orí àwọn darandaran ni wàhálà ti bẹ̀rẹ̀, tí oníkálukú sì ń sá àsálà fẹ́mi ẹ̀. Ìyà tó ń jẹ wá ní ilẹ̀ Yorùbá kò sí lẹ́yìn àwọn Fúlàní darandaran tí wọ́n ń da màálù káàkiri. Ẹ jẹ́ á kọ́kọ́ sọ fúnra wa ná, màálù dídà níbi ayé lajú dé yìí, tí kì í bá ṣe wípé àwọn olórí wa ò fẹ́ ká sún síwájú ní àgbáyé, kò fẹ́ẹ̀ síbi tí wọ́n ti ń da màálù káàkiri. Kí ló dé tí ọmọ orílẹ̀-èdè yìí tá a fẹ́ràn ìfàsẹ́yìn fúnra wa? Ìjà àwọn tí wọ́n ní dandan àwọn gbọ́dọ̀ máa da ẹran da màálù yìí, ṣára wa ni wọ́n, ṣé wọ́n fẹ́ ìlọsíwájú fún wa? Ìjẹ́ àwọn tí wọ́n ń sọ pé dandan ká fún wọn nílẹ̀ báyìí kán máa fi da ẹran wọn, ṣé wọn ò ti rí ní tí wọ́n fẹ́ ṣe, ṣé ojú wọn ò ti là, ṣójú wọn ò là ni? Àwọn tí láwọn ò fún wọn ńlẹ̀, wọ́n mọ èrò ọkàn wọn. Àwọn náà dẹ̀ dúró lórí pé bẹ́ẹ̀ bá fún wa ká wọlé tì yín lára, ká wọlé sí yín lára lẹ́rọ̀, ẹ gbà ní tipá. Ẹ dúró ná, iṣẹ́ àwọn aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà, àtàṣòfin àgbà àti kékeré, kí ni iṣẹ́ wọn? Kí ni wọ́n ń ṣe ní ìpàdé gbogbo ìgbà tí wọ́n ń ṣe, tí wọ́n ń gbowó lé lórí, tí wọ́n wá fi jọ́kan rò wípé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, òfin wo la fi lè dẹ́kun ẹ̀? Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe òfin ká fowó kówó, àbẹ́nìkan sọ̀rọ̀ takò jọba, ẹ gbé. Ẹni tẹ́ ẹ bá rí lórí social media tó bá sọ̀rọ̀, tó bá tiẹ̀ gbàjọba nímọ̀ràn, bí ò tiẹ̀ júbà, bí ò tiẹ̀ ẹ gbé. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ìgbà wo la fẹ́ ṣe eléyìí dà? Ìgbà wo la fẹ́ kúrò nínú ìdààmú àìsòótọ́, àìṣòdodo? Kẹ́ ẹ mọ́ wá wò ó, ilẹ̀ Yorùbá ó kún fún wàrà àti oyin.
à ń pe Nàìjíríà ní ìlú tó kún fún wàrà àtoyin, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ló jẹ́ kí Nàìjíríà ó máa jẹ́ ìlú tó kún fún wàrà àtoyin, torí ibẹ̀ ni wàrà àtoyin yẹn wà. Òun làwọn ará ibi fẹjú mọ́ tí wọ́n wá fẹ́ gbà. Ṣá sọ pé ìjọba ò gbọ́, gbogbo ìgbà ni mò ń sọ. Ìbéèrè mi ni pé kí lọ̀nà àbáyọ kíjọba ó jẹ́ ká mọ̀. Ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run wà pẹ̀lú yín. Kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo wàhálà tí wọ́n ń dálẹ̀ yìí, ọ̀rùn yín ló ń wà. Ó lè má dùn mọ́ yín nú, ṣùgbọ́n ẹ̀yin náà ò sọ̀rọ̀. Àsìkò tẹ́ ẹ sọ̀rọ̀ sí tá a ṣẹ̀ ń gbọ́ ń sìn pé ẹ sọ fáwọn gómìnà pé ààbò ọ̀dọ̀ wọn ò tó, ẹ fẹ́ fi kún okùn ààbò. Ìbéèrè mi ni pé ṣé kò tíì mọ́ late? Ẹ wò gbà táwọn ará bí ti bẹ̀rẹ̀, ẹ wò gbà tẹ́ ẹ ti ní kí wọ́n fún wọn nílẹ̀ kan máa fi sin màálù káàkiri léyìí tí ò ṣẹlẹ̀ lágbàáyé mọ́. Fúlàní ń ṣòwò tiẹ̀, àwọn tó ń sin adìẹ fúnra wọn ní lọ ra lẹ̀ tí wọ́n fi ṣe pọ́ńtírì gan lọ́pọ̀lọpọ̀ ń gbé. Ẹnìkan fún wọn lẹ̀, ṣé gbogbo àwọn tẹ́ ẹnìkan fún lẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé wàá pààyàn wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀? Wọ́n ó ti pa èèyàn jù báyìí lọ tó bá jẹ́ pé wọ́n ti wà ní agbègbè kọ̀ọ̀kan, torí wọn ò ní fura sí wọn. Kò síbi tí wọ́n wà tí wọ́n fẹ́ gbabẹ̀ tán pátápátá. Ààrẹ, mo kí yín gan dáadáa o, ọ̀rọ̀ gidi lẹ sọ fáwọn gómìnà o, torí pé tá a bá ń pariwo ìjọba Nàìjíríà tá a dákọ̀ àwọn gómìnà, à ń tanra wa jẹ ni o. Ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ lètò ààbò ti yẹ kó bẹ̀rẹ̀ lágbègbè wọn. Kó dẹ̀ káwọn gómìnà, kó káwọn commissioners, ẹ gbé ìgbésẹ̀ o látòrí alága ìjọba ìbílẹ̀. Ẹ dẹ̀ ń gbọ́ sétí sódìgbà tó bá di wàhálà sí wa lọ́rùn. Àwọn ará bí ń bọ̀, ẹ mọ̀ pé wọ́n ń bọ̀ o. Ẹ mọ̀ pé gbogbo èyí tí wọ́n ń ṣe ní Plateau àti Benue yẹn, wọ́n fi ń ṣe introduction ni o. Ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń bọ̀, ṣùgbọ́n ẹ rí nǹkan kan sọ sí. Ṣé ká sọ pé kò kàn yín ni àbí báwo? Ṣé ká sọ pé owó tí tẹ́ ẹ fẹ́ rí yẹn ló kàn yín? Owó yín ò lè gbà yín lẹ̀ táwọn ará bí bá dé. Gbogbo ohun tẹ́ ẹ ní wọ́n fẹ́ wá gbà lọ́wọ́ yín ni, wọn ò sì fẹ́ dẹ̀mí yín sí. Ọmọ Yorùbá, nítorí àkókò, màá pín fídíò yìí sí méjì ni, àti nítorí dátà tẹ́ fi ń wò wá. Òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ ohun, bá a sọ àkúbà sọ ọ̀run là ń lọ. Ẹni tó bá pààyàn kó má kú mọ́, ṣùgbọ́n fún rọ̀rọ̀ èmi àti ẹ là ń sọ nípa èyí. Ẹ̀yin gómìnà ẹ ṣiṣẹ́ rárá. Gbogbo ibi tí wọ́n ti ń pa èèyàn yìí, ó yẹ kẹ́ ẹ ti dẹkùn ńlẹ̀ wípé ẹnikẹ́ni ìbá àjọmọ̀ ìlú yín, torí pé a mọ̀ pé àwọn ọmọ ìlú kan wà tí wọ́n ń gbàbọ̀dè, ẹni ọwọ́ bá ti bà tí sẹ̀ríà bá ti ń dá wọn, oníkálukú aṣòwò àgbéjẹmọ́wọ́. Bí ò bá sí olè ilé, olè ta kì í jà. Ẹ̀yin arógó ọmọ, ẹ̀yin alábọ̀dé ọmọ, ẹ̀yin mọ́ ṣàǹfààní tẹ́ ń gbàbọ̀dè, orí yín ó gbàbọ̀dè o. Torí pé ẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń dá légbodò yìí ti ń pọ̀ jù. Wọ́n sì ní ẹlẹ́dàá. Wọn ò ṣe rí jedejede kì í jẹ́ kan kó dúró o. Yorùbá, ẹ̀yin ọmọ ìyá mi gbogbo, àánú wa ń ṣe mí o. Igi gogoro má gún mi lójú, wọ́n lókèrè láti lọ. Ẹ dákun o, bí igi gogoro yẹn ṣe ń bọ̀ bẹ́ẹ̀ là ń gbójú wálẹ̀ báyìí, à ń gbójú wálẹ̀ báyìí. Ṣé bá a bá gbójú wálẹ̀ tán tí igi gogoro yẹn bá délẹ̀ sí òní góni lọ́rùn? Mò ń sọ, mo dẹ̀ ń pariwo gbogbo ìgbà, máa ń tọ́ka sí Sunday Ìgbòho. Kí lẹ lè sẹ́yìn òdì fún? Torí akọni tọ́lọ́run rán sí wa lásìkò yìí nù, ṣé kó má bàa gbà wálẹ̀ lọ́wọ́ ìyà tó ń bọ̀ yìí ni? Ìyà eré ń wájú o, kò ní jẹ wá o. Ogun ìrè ń wájú o, kò ní kó wa lọ o. Ládùúgbò sádùúgbò, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ tètè péra yín jọ, níletò síletò, lẹ́nu odi sẹ́nu odi.
àwọn ará bí adamọ̀ọ́lù àwọn Fúlàní tí wọ́n fẹ́ gbalẹ̀ wa wọ́n ní access síbọn kì í tún ṣèbọn lásán AK-47 torí àwí tán wọ́n lọ́lọ́dẹ ni wọ́n àwọn ọlọ́dẹ tí wọ́n hòtẹ́ẹ̀lì wọ́n ń sunbẹ̀ àwọn ọlọ́dẹ tí wọ́n kò sígbó lọ́dọ̀ wọn àwọn ọlọ́dẹ tí wọ́n ń ṣọdẹ èèyàn àwọn ọlọ́dẹ tí wọ́n ibi tí wọ́n bá ti dé kán lọ wọnú igbó ibẹ̀ lọ ni ṣẹ́ran ni wọ́n ń pa àfi tá a bá fẹ́ tanra wa jẹ ẹ̀yin mọ̀ èmi mọ̀ ààrẹ wa ẹ̀yin lè má mọ̀ ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ kó jẹ́ wípé àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú yẹn lè mọ́ ráyè social media ìdí tí wọ́n fi pe social media ní terrorist group ni pé àṣírí wọn ń tú gbogbo mímú ibi tí wọ́n ń dé làṣírí wọn ti ń tú àwọn èèyàn ti fẹ́ ṣe tá àti fàájà bẹ́ẹ̀ bá ń wo social media ẹ máa gbọ́n táwọn èèyàn ń sọ ṣùgbọ́n ẹnu àtẹ́ tí wọ́n ń bù lu ìjọba yín nítorí pé ẹ̀yin lẹ wà ń bẹ̀ wọn ò sì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ yín wọn àrí gbèsè kankan adúpẹ́pẹ́ pé àwọn gómìnà ṣàkíyèsí ṣáwọn gómìnà tẹ́ wá pè ṣàkíyèsí yìí ṣé wọ́n máa ṣiṣẹ́ akọ ṣé wọ́n máa ṣe bí akọni àwọn security agent mélòó la ní yàtọ̀ sáwọn agbófinró nílùú Èkó àti láwọn ìpínlẹ̀ Yorùbá bá a bá ní wọn kí la gbélé wọn lọ́wọ́ kan fi máa ṣọ́ àṣekóńdó náà ni ṣé ìṣọgbà àti fa òkété fún ajá múlélé tó wà nílẹ̀ yìí a sì gbẹ́kẹ̀lé yín o ẹ má jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa nínú yín kó já sásán ẹ bá wa pe Sunday Ìgbòho padà ṣé ẹ rò pé agbára àwọn agbófinró kan tó wà nílẹ̀ yìí ṣé ẹ rò pé agbára sójà kan tó wà nílẹ̀ yìí ẹ mọyì sójà tí wọ́n ti fẹ̀mí ẹ̀ ṣòfò bá àbárí gbogbo ẹ̀ àrí táwọn mẹ́ta tí wọ́n dákọ́lẹ̀ wọ́n fi wọ́n ṣètùtù ni wọ́n lọ gbèjà orílẹ̀-èdè wọn iṣẹ́ tí wọ́n gbà ni wọ́n bá kú pàdé àwọn ẹbí wọn ń kọ́ ìyàwó àtọmọ ń kọ́ báyìí ààrẹ ẹ̀yin tí ẹ wà lórí ìjọba pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń ṣòṣèlú ààrẹ ẹ ti rí ojú ìjà ní làṣà wọ́n ti ń pòwe fún yín 2027 tẹ̀yìn ńlé yẹn kí ló dé tẹ̀ kúkú yanjú gbogbo ẹ̀ tán pátápátá kó tó di pé àwọn ará bí ó dá wàhálà sí i lọ́rùn ká gbà pé wọ́n ń bàjọba yín jẹ́ ká sì gbà pé ẹ̀yin náà ẹ̀ sọ̀rọ̀ ká gbà pé ẹ̀ ń gbìyànjú ààbò ṣùgbọ́n kò jọ kí ló wà nù kí oníkálukú wà láyé rẹ̀ kẹ́ẹ̀tì kan tí ẹ̀ pàṣẹ pé ilẹ̀ Yorùbá o ẹ má security yín ládùúgbò o ṣùgbọ́n ẹni tó bá pẹ́ tí ò yẹ kó pa wàhálà ní o ilẹ̀ Ìgbò ẹ ṣe báyìí o nígbà wo ni àjòjì ó sinmi àti máa pa wá àjòjì ni wọ́n níbo nílùú wọn ní Nàìjíríà wọ́n ní allegedly àwọn ará òkè ọya náà ló sọ alárèkiri ni wọ́n bí a ṣe gbọ́ wọ́n wá tún ń dún mọ̀húrú mọ́ wa mo sì ń bọ̀ ń bẹ̀ ààrẹ ẹ sáré gbọ́ kinní yìí ìwé ìròyìn Yorùbá Tòótọ́ ló gbé jáde wọ́n ń ṣèpàdé lórí yín wọn ò fẹ́ kẹ́ ẹ rí ìjọba yẹn ṣe kí wàá ní wàhálà yín pẹ̀lú àwọn aráabí bẹ́ẹ̀ bá gẹ́ra yín lọ́rùn fún wọn tó jẹ̀ jáde wọn ò ní torí ẹ̀ wọ́n dá wàhálà sí yín lọ́rùn àwọn tí ń jáde nígbà tí ọwọ́ ń tẹ àwọn èèyàn wọn tí wọn ò jáde nígbà tí wọ́n ń pa àwọn èèyàn kiri nílẹ̀ Yorùbá àti ní Benue àti ní Plateau tó kó yẹ̀ sí ń sùn ẹjẹ́ agbélé ẹjẹ́ àjọgbọ́ ọ̀kan pàtàkì lára àwọn àáfàá ní ilẹ̀ Haúsá tó tún jẹ́ agbódegbà fáwọn Fúlàní ajínigbé apààyàn tíjọba fún lórúkọ báńdíìtì ìyún Sheikh Ahmad Gumi wọ́n máa ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò ọdún 2027 táwọn olóṣèlú tó ń sáré ẹ̀ gidigidi tán múra ẹ̀ lẹ́ẹ̀báyìí o bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ lórí ìgbìmọ̀ ọ̀tẹ̀ táwọn olóṣèlú tó ń gbìmọ̀ láti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí Sheikh Ahmad Gumi sì ti jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé èèyàn dáadáa ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ẹ̀rọ ló ṣeé ṣe kí wọ́n padà rí ilé kò lórí àlééfà lọ́dún 2027 kì í ṣe ìròyìn mọ́ yìí pé àwọn olóṣèlú wọ́n ti ń sáré ètò ìdìbò ọdún 2027 tí wọ́n ti mọ ẹni tí
yóò wà láyé nígbà náà wọ́n ti ń sáré ẹ̀ gidigidi tó sì jẹ́. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ dé nìyẹn, á pín fídíò yìí sí méjì nítorí dátà bá ti láǹfààní àti wò ó. Ṣé ẹ gbọ́ báyìí? Ẹgbọ́n tí ẹni Gumi sọ. Gumi gba ẹnu àwọn aráabí sọ̀rọ̀ ni. Kì í ṣe pé àwa gbàdúrà kí Nàìjíríà ó dàrú, ṣùgbọ́n ṣé Nàìjíríà ń ṣiṣẹ́? Ṣé Nàìjíríà ń work? Ẹ jẹ́ àjọbíra wa léèrè. Ìpànìyàn ṣayọ̀ tá a sì rí nǹkan kan ṣe sí. Ṣé Nàìjíríà ń work? Ṣé lóòótọ́ Nàìjíríà ṣì máa padà work? Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà? Ẹgbọ́n tí Gumi sọ o. Kò dá sọ o pé àwọn olóṣèlú ilẹ̀ Haúsá bó tilẹ̀ jẹ́ pé Tinubu dáa tó pò ṣe sọ́nù o, wọ́n sì lè lé Tinubu kúrò 2027. Níbo wá ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ fojú sí tí àbá jẹ ọmọ Yorùbá gbé? Tí ẹ bá retí pé tàn bá ti wọlé 2027 làwọn fẹ́ kúkú pín gbogbo ẹ̀. Wọ́n kúkú sọ wípé 100 years tí amalgamation ti pé. Báàrẹ̀ ọ̀bá àti ẹ̀wà fẹ́ pín náà tó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe níṣe pé èmi náà ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ rere ibẹ̀ ló ṣe pàtàkì. Ayé ò gbàgbé Yar'Adua níwọ̀n bó oṣù mẹ́ta àbí mélòó kan tó lò. Ẹ má jẹ́ ó lè. Ṣé a mọ̀ tara wa jẹ? Ó ti lè kọjá bó ṣe yẹ. Ọlọ́run á fún yín ṣe o. Ọlọ́run dẹ̀ fọwọ́ tó àwọn gómìnà náà lọ́kàn. Wọ́n ò lè pèsè ààbò fáwọn aráàlú wọn. Ẹ̀mí ń ṣòfò. Èmi ò fẹ́ mú fídíò ti Plateau nǹkan wá. Mi ò ń sábà fẹ́ lo fídíò tó lójú fídíò tá a máa sọ pé à ń lò àti pé tá a bá là ń lo fídíò àsìkò ọmọ lọ. Mo kí yín o. Ẹ bá mi subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti subscribe. Ẹ bá mi sọ fáwọn èèyàn kan bá wa share ẹ̀. Ọmọ Yorùbá etí inú lejò ń lò. Ṣeun Agboola lórúkọ tèmi. Chief Bukẹ Gíwá Aláròyé ààrẹ àfìdíjàmọ̀ ọ̀rọ̀. Bàbá Káráfúyẹ́ tí wọ́n ń pè ní Jùgbà Màsà. Láìpẹ́ láì jìnnà Pastor Skeleti Elelewosobi a máa mú live lórí YouTube wá níbi tá a ti máa láǹfààní àti pè wọlé lórí abala Káráfúyẹ́ láìpẹ́ láì jìnnà. A sì nílò ìrànlọ́wọ́ yín náà. Ọlọ́run ràn yín náà lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o.